Good day, ladies and gentlemen, parents of justice, co-debater, and my fellow people. My name is Sidi to the interfere. Me, I want to interfere demand tí wọ́n gàgà àyàlẹ́gbẹ̀ẹ́ mi demand kí ló kọ yín. Sídíkàtù ó sọ pé demand tó gàgà ìyá kí ló dé tó ń bomi ṣùgbọ́n fẹ́ interview mi ni. Demand ẹ má bínú mo kàn fi ṣàpèjúwe bẹ́ẹ̀ ṣe ga tó. Ṣé orúkọ tí mò ń jẹ́ nu fíìmù gangan àbí orúkọ mi gangan tó sọ mí èwo nu méjèèjì? Demand orúkọ tí wọ́n sọ yín àti orúkọ fíìmù everything demand every name. Kí n kó pọ̀. Bẹ́ẹ̀ ni sẹ́. Ok, orúkọ mi gangan ni Òkìkíọlá Israel Bakare tí gbogbo èèyàn mọ̀ sí Kiki Bakare. Mo jẹ́ SOJ, mo dẹ̀ ń jẹ́ ẹja ńlá náà. The man name is SOJ, the man name is ẹja ńlá, the man name is Kiki. The man, ṣé ẹ máa ń yàgbẹ́? Sorry? Ṣé ẹ máa ń sit, you dey sit? Okay, so shit ni English ìyàgbẹ́. Yes, sit. Okay, tó bá fẹ́ béèrè àwọn question bẹ́ẹ̀ máa sọ ní English. Okay, the man, are you dey sit? Once in a while. Okay. The man dey sit one day, why? Once in a while. Once in a while? Yeah. The man, ṣé ẹ máa ń tọ̀? Kí ni English tán? The man dey peace. Peace? The man, ṣé ẹ máa ń peace? Once in a while. The man dey peace one in a while? Once in a while. Once in a while? The man ṣé ẹ ga abẹ́ kúrú? Come again? The man, you taller or the shorter? Okay. Kò ṣe pé mo ga náà, kò dẹ̀ ṣe pé mo kúrú náà, kò dẹ̀ ṣe pé mo wà láàrin. So ibì kan náà ni mo wà. The man is ibì kan náà, wọ́n wà níbì kan náà. The man, ṣé ẹ máa ń nù ìdí tẹ́ bá yàgbẹ́ tán? You dey tamba, you dey sit and finish. Ṣé máa ṣe kí ni? Ṣé ẹ máa ń tamba tẹ́ bá ti yàgbẹ́ tán? Tí bá rántí. Bẹ́ẹ̀ ṣe fáìn tó yìí. Ló máa ń gbàgbé. Ẹ fẹ́ ju kẹ́ ẹ máa ń yá kẹ́ ẹ máa yàgbẹ́ kẹ́ ẹ máa ń nù ìdí lọ. Ìfẹ́ mi ò ṣe, mo ní tí bá rántí. Tí bá rántí ṣé kí n parọ́ ni? Ìníkẹ́ ẹ parọ́. Òótọ́ ni mo ń sọ. The man wọ́n máa ń nù ìdí lẹ́kọ̀ọ̀kan tí wọ́n bá rántí. The man ṣé ti jẹ́ran nígbà tẹ́ wà kéke. Ṣé mo ṣe kí ni? You dey still meet for pot when you are small? Ṣé mo lè béèrè question kan lọ́wọ́ ẹ̀? Yeah, ẹ má béèrè. Jọ Sidi, ṣé o lọ sí school? Yeah, I go school. Ìwé mélòó ló kà? Wọ́n kàwé. Mélòó ló kà? Níbo ló kà dé? Níbo ló ti stop? Wọ́n kà form 10. Form 10? Yeah. Ṣé 1980 something ló lọ sí school? Fọ́ọ̀mù mo kà. Kí ló dé? Mímí ni tafíà. Okay, pẹ̀lẹ́. Ọ̀gá o. Òyìnbó àti Yorùbá tó ń sọ yẹn gbogbo ẹ̀ ń tà sí ara wọn. Nǹkan ló máa mú tó bá fẹ́ sọ ìbò kò sọ, tó bá fẹ́ sọ Yorùbá kò sọ. Òun fi ní èmi lára náà. Ẹ má bínú. The man. Ṣé ẹ máa wọ bàtà? Máa fẹsẹ̀ rìn ni. Ẹ má fẹsẹ̀ rìn. The man dey fẹsẹ̀ rìn kiri. The man. Ṣé ẹ ní ògbọ̀n? Kí ló máa ń pele? My bad, ìmọ̀ pé ògbọ̀n ẹ má bínú. Ṣé ògbọ̀n ni? Bẹ́ẹ̀ ni. Àmì ìmọ̀. The man. Ṣé ẹ ti bímọ? Wọ́n ní wọ́n máa ń bá ọlọ́mọ ka ọmọ ẹ̀. So kí ló dé tó ń béèrè pé ṣe mo ti bímọ? Ṣó fẹ́ bímọ fún mi ni? Ìbímọ fún yín mo kàn béèrè pé ṣé mo ṣe ti bímọ. Mo ti bímọ. The man. Ṣé ẹ máa wọ pátá? Ṣó lè sọ lóyìnbó? The man dey wọ pátá. Kí ni òyìnbó pátá? Pátá náà ni. Pátá ni pátá. Yeah. O mọ òyìnbó ẹ̀, o dẹ̀ ní o ka form 10. Ẹ mọ̀ lọ. Mi lọ, o gbọ́dọ̀ interview mi tán. Ṣé mo ti ṣe tán ni? Ẹ mọ̀ lọ sẹ́. Mi ti ṣe tán. Ṣé wọ́n ti ṣe tán ni? Mo ti interview tán. O ṣe tán, mo ti wo ṣó ẹ̀ pa. Jẹ́ sọ fún ẹ, mi kàn múra ẹ wá ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Question tó máa ń béèrè 6 ni mo padà mo sọ tán. 6 náà. Kò tí ì pé 6. 6 ló wù mí kí n béèrè lọ́wọ́. O máa béèrè question tán ni. O máa béèrè òlọ́bì kankan àjọ lọ. Ṣo ready láti béèrè? Ọ̀dọ̀ mo ti ṣe tán ń béèrè. The man. Mo dáràn. O dáràn. Ṣé kí ló ṣe ẹ́ náà? Báwo ló ṣe dáràn? Ọ̀dọ̀ the man. The man. Ṣé ẹ máa ń fọnú? Ẹ máa ń fọnú. Dey wash your mouth. You dey wash your mouth? Dey wash your mouth? Kí ni ma? Ṣé ẹ máa ń fọnú? Sọ ní English. The man, you dey wash your mouth? Yes, 2 times. Àárọ̀ àtàlẹ́.
The man máa ń fọnu. The man ṣé o lè fẹ́ yàwó mẹ́jọ. Wife 8. 8 wife. 8 wife. Yeah. Ẹyọ kan gan Ọlọ́run báyọ̀ tì ní. Báwo ni o ti fẹ́ mẹ́jọ? 8. Kò possible. Ẹyọ kan ti tó mi. The man ṣé o lè bímọ 100. Ta ló máa gbé? Ẹ̀yin náà lẹ́gbẹ̀ẹ́ nǹkan yín. Ṣé èmi ni máa ní oyún yẹn sínú ni? Àwọn ìyàwó yín. Àwọn. Ìyàwó yín kan wọ́n bí 100. Ṣó fẹ́ pa ni? Ṣó fẹ́ pa ni? Ṣápàyàn ni ẹni. Ṣápàyàn ni ẹni. Bọ́ọ̀lù ká ní kóbìnrin kan bímọ 100. Ṣápàyàn ni ẹni. Pẹ́sẹ̀ mọ̀ mẹ́mọ̀ rẹ̀. Ó di ẹmu ni kò síbi tó ń lọ. Ó di ẹmu mo bá ẹ tátọ́ ni kò síbi tó ń lọ. Interview mẹ́mọ̀ rẹ̀. Ó lè ṣé o ti pé ni? Ó ti pé sẹ́. Ó kù ẹyọ kan. Ó ti pé mọ̀ bínú. Ó kù ẹyọ kan. Ó kù ẹyọ kan bèrè last one. Ìdìmọ̀ ẹ̀sẹ̀ mọ jójó. Irú jó wo? Jó yóyò. Ijó kí ni?